ọmọ bẹ́lẹ̀ kò pọ́n. Ìpọ́n náà dí fún lépo èmi fẹ́ òkú jẹ. Ọmọ ṣe ìṣẹ́po, wọ́n ṣe ìṣẹ́po, ṣe bí ní Ìresà nínú. Ọmọ bọ́ọ̀lì òkú ní Yamọ̀dẹ́là. Àkọ́kọ́ ọmọ kójú wọn tó mọ oyún láyé òyìnbó lè pọ̀ yìí. Ọmọ ṣe ìṣẹ́po, wọ́n ṣe ìṣẹ́po ní Ìresà nínú. Bọ́ọ̀lì òkú ní Yamọ̀dẹ́là. Àjèjì òdì ọmọ òkun oyè. Àjèjì òdì tí mo gbá tà látà. Lépo nílé ọmọ ọmọdé. Ọmọ bẹ́wúrẹ́ bá kú nínú ilé rẹ̀ ṣáájú. Àníwọ̀n àforí ewúrẹ́ jìyàn. Bákùtàn bọ̀lọ̀jọ́ bá kú. Wọ́n á mọ̀ fi na àgùntàn jẹ̀ka. Bí màálù bá wá kú. Irú rẹ̀ ni wọ́n sùn lé fáwọn bàbá ẹ̀ ní. Bí ẹ̀sìn bá kú. Gbórí ẹ̀sìn bọ̀. Àjèjì òdì ọmọ òkun oyè. Àníwọ́dún bá dùn ìgbàyìgbà. Bọ́dún bá dé nínú ilé rẹ̀ ṣáájú. Àwọn ọmọ kéékèèké bàbá ẹ̀ wọ́n á gbérù ẹ̀sìn bàbá wọn á mọ̀ fi ní kí bọ̀. Bẹ́ẹ̀ ni àwọn àgbàlagbà kòsàkòsà. Ṣáájú wọ́n á gbẹ́rù ẹ̀sìn bàbá wọn a mọ̀ fi ní kí bọ̀. Ìdí ni ó pè mí ní àbírù ẹ̀sìn. Ìwọ ẹ̀sìn tí ẹni lóye Ìresà. Ẹ̀yin lọ́mọ ọlọ́pẹ 17. Èyí tí tún bẹ láyé èdè bàbá ẹ̀yìn. Ẹ̀ka ta sílẹ̀ owó òkun. Àgbèrè àgànìkàn nílọ tó kó méjì tiẹ̀ lọ́wọ́. Ọba òkó méjì lálọ́ bí ọmọ bẹ́lẹ̀ kò pọ́n. Àjèjì òdì dúdú lẹ̀gbọ́n pupa làbúrò. Ojú ló fi dúdú tí ń gbọ́mọ̀ fún pupa. Àjèjì òdì ọmọ òkun oyè. Nílé yín. Alẹ́ ẹ̀kọ́jú oyè púpọ̀ òjèrè. Ẹ̀gbọ́n jẹ náà àbúrò rẹ̀ tún jẹ. Ẹ̀jẹ̀ dúdú náà ẹ̀ tún jẹ pupa. Ẹ̀rọ mi ni jóyè Ìresà. Iná ọ̀dí ẹrú ò gbọ́dọ̀ jọba nílé yín. Bẹ́ẹ̀ ni ìwọ̀fà wọn ò gbọ́dọ̀ lóye lálọ́. Ṣáájú bí wọ́n bàbá jẹ̀lá nínú ilé àwọn bàbá ẹ̀ ni. Àjèjì òdì ẹ̀gbọ́n ta ni ó rẹ̀wù ọba dé nínú ilé ọba. Èyí láre ṣàjèjì so ní bùnbù. Epo ni wọ́n fi ń tẹ̀ra wọn nílé ọmọ ọmọdé. Igi ni ó pè mí ní àbírù ẹ̀sìn. Ìwé ẹ̀sìn tí ẹni lóye Ìresà. Ọ̀tẹ̀rù ọmọ òkun oyè. Nǹkan mẹ́jọ ọ̀tọ̀ọ̀tọ̀ nílé ikún lè ṣe ń tó tóbi. Yíyíyí lérí pé òun lè ṣiṣẹ́. Ọ̀pọ̀lọ́ lérí pé
pẹ̀kẹ̀. Alákàn lérí pé òun lè ṣepo. Àkókò lérí pé òun lè gbẹ́dó. Aláǹtakùn lérí pé òun ó ràn wọ ọmọ bèrè kò kún. Àwúrèbé lérí pé òun á yẹ̀nù. Ìkákùdù lérí pé òun lè jagun. Ìgbà ń lérí ó lòun lè lù. Àjèjì òdi ẹgbọ́ta ni ó fọ̀sẹ̀ ní mímí wẹ̀wọ̀n. Èèyàn wo ni ó fìlẹ̀ kí ọ̀pọ̀lọ́ sọmọ tiẹ̀ lọ́rùn? Ta ni ó kojú àkókò gúnyán? Àbí ta ni ó fi kó aláǹkàn sebẹ̀? Ta ló jẹ́ kó wá aláǹtakùn náà sọ? Ta ló lè ní àkọ́bí tiẹ̀ tẹ̀lé kàmùrù lójú ogun? Ta ni ó tọ̀nàtọ̀nà tí ó rèé àwúrèbé? Àbí ta ni ó jó dùndùn gba kẹwàá rú? Oníwọ̀n rèsì ẹ̀yìn ọmọọba rí lọ́lá. Ọ̀la wọn lọ rèé fìgbágó. Ọ̀túnla wọn lọ rèé fọ̀pọ̀ lẹ́bù. Ìní èjémúdé àjèjémọdé Ìresà ó gbé nulé. Wọ́n rèsì ẹ̀yìn ọmọọba rí lọ́lá. Àní wọn lọ rèé fìgbágó. Ọ̀túnla wọn lọ rèé fọ̀pọ̀ lẹ́bù. Ìní èjémúdé àjèjémọdé Ìresà ó gbé nulé. Àjèjì òdi ọmọ láìdágún ní mọ̀dẹ́. Elépo ní kẹ̀kẹ́ aláàánà àgbo. Ọmọ èrè tó dìgbà ọmọ gbèsè àlọ́. Parí lọ́lá àjèjì òdi ẹlẹ́gbàá ọ̀pẹ. Ọmọ láìdágún ní mọ̀dẹ́. Ọjọ́ kìíní ọjọ́ ní jẹ́. Táyẹ̀sà àjèjì náà fẹ́ bínú wọlé lágìyàn. Ó ní kàkà kí n kúlẹ̀ kí n ràdà. Kàkà kí n kúlẹ̀ kí n rèkúrọ̀ ọmọọba rí lọ́lá. Máa kúkú fìbínú wọlé lágìyàn. Ọ̀pẹ mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀. Nítún bẹ lálejò bàbá ẹ̀yìn tí ń sọ̀bà lóore. Akẹ́kẹ́rẹ́ darí méjì ó kéje. Ẹ̀bùkùlẹ̀ lẹ́darí méjì ó karùn-ún. Àwọn yòókù ń kọ́ ọmọ bèrè kò pọ́n. Ọ̀kan ní fọ́balẹ́pọ̀ tí fi ń jẹṣu. Ọ̀kan ní fọ́balọ́wọ̀ tí fi ń gbálẹ̀. Ọ̀kan ní fọ́balẹ́pọ̀ àláàrùn. Ọ̀kan ní sọyìn tó dùn bí erin fọ́bàjẹ́. Ọ̀kan lélẹ́kùn ọ̀rọ̀ gbọ̀dọ̀ tán fi ń rẹmọ kéékèèké Ìresà tí ó dákẹ́.